ọmọ Yorùbá àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tí wọ́n ní tí ní ọ̀bá lẹ́ni lẹ́yìn kò ní lè jókòó gòkè odò. Iná tó bá lẹ́ni lẹ́yìn ní jókòó kí afárá. Bẹ́ẹ̀ ni ajá tó bá sì lẹ́ni lẹ́yìn ní pòdù ọ̀yà. Àṣé lóòótọ́ ni wípé bí olè lé ọ̀bá sí olè ta ò lè jàyàn. Kí ló fà á? Ìdí àṣàmọ̀ ọ̀rọ̀ yìí, àwọn tó gbìtàn wípé dandan wọ́n fẹ́ rẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láti rí wípé òmìnira orílẹ̀-èdè Yorùbá ò dúró, láti rí wípé ìdàgbàsókè àbí ààbò ọmọ Yorùbá ò dúró, tí wọ́n ti gbowó, tí wọ́n ti gba gbogbo ẹ̀, tí wọ́n ti ṣetán àti fa olóyè lé wọn lọ́wọ́ báyìí pé so Sunday Adéyẹmọ òun rèé, ẹni tẹ́ ń wá rèé. Àṣẹ yìí ni àṣírí wọn ti tú. Ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ìlú wo ló ti wá? Gbogbo ẹ̀ farabalẹ̀ wá gbọ́. Ọ̀tẹ̀ lélẹ́yìí níbo la ti bẹ̀rẹ̀? Báwo la ti bá a débẹ̀? Gbogbo ẹ̀ lẹ́rìí wò nínú fídíò tí mo fẹ́ gbé hàn yín. Ẹ dákun ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ dákun ẹ máa bá mi share ẹ gbọ́ nǹkan tí bàbá yìí máa sọ. Bó ṣe tú àṣírí, kò sáṣírí ẹni méjì tó tú ju àṣírí Ọ̀yọ́ lọ. Ẹ má jọ yà yín lẹ́nu, gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, èmi náà ọmọ Ọ̀yọ́ ni mí. Bẹ́ẹ̀ ni, àmọ́ òdodo ọ̀rọ̀ ń bẹ nínú fídíò yìí, ẹ farabalẹ̀ wò ó. Ẹ já bára wa sòdodo ọ̀rọ̀, tọ́rọ̀ bá débẹ̀ ẹ já sọ fúnra wa. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ wá bá mi lọ tààrà, ẹ lọ bá wo fídíò yìí. Àmọ́ kẹ́ ẹ tó wò ó, ẹ gbọ́ nǹkan tí Prophet Taiwo Ṣólóyè ní láti sọ fún gbogbo ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa lórí ọ̀rọ̀ kíni, ààbò, àlàáfíà àti bó ti yẹ ká gbégbé ayé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà. Òun rèé, ẹ̀ ń ṣòbẹ̀ bá ti débẹ̀, bá ti padà dé Ọ̀yá, ẹ bọ́ sí nǹkan tí bàbá yìí sọ fún wa gẹ́gẹ́ bí àṣírí pé Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ọmọ Ṣọ́nbọ́lọ́, òun rèé. Mo pa ní àṣẹ, gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ, iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan a dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Nínú tó ṣẹlẹ̀ nígbà òwò ẹrú, Ọ̀yọ́ ni the first Ọ̀yọ́ empire, àwọn Ọ̀yọ́ gangan òní wọ́n bẹ̀rẹ̀ sí ní ta Yorùbá fún ẹrú fáwọn òyìnbó. Àwọn ni wọ́n ṣòwò ẹrú tí wọ́n ta Yorùbá fáwọn òyìnbó. Ó ní torí pé àwọn ló ń ran òyìnbó lọ láti máa rí ẹrú ní òyìnbó fi gbé wọn sókè láti fi wọn ṣe political leader. Wọ́n ní náà pè yí pamọ́lẹ̀. Nǹkan àkọ́kọ́ tẹ́mi rò pé kí Ọ̀wọ́ Adé kọ́kọ́ ṣe kábíyèsí nígbà tó ní pé ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ àti àṣeyọrí Yorùbá ló yẹ kó máa lé sí i. Torí tí Ọọ̀ni Ọ̀jájá ń lé nìyẹn. Ọọ̀ni establish kankan tí ọba kan ò tí ì ṣe ilẹ̀ Yorùbá, Síjú Adégún ò ṣe. Àwọn ọba tí ó ti jẹ kó tó di pé ó jẹgun ò ṣe. Ó rí pé òun mú gbogbo Yorùbá kó di ọ̀kan. Mo gbọ́ kiri kan nígbà tí mo ń ṣe fáìndì mi pé Ọọ̀ni tún dá ilé iṣẹ́ sílẹ̀ sí àwọn stéètì míì tí kì í ṣe Ilé Ifẹ̀. Wọ́n ló dá kan lẹ̀ sọ́tún Èkìtì, wọ́n ló dá lẹ̀ sádó Èkìtì, wọ́n ló dálẹ̀ sí Ìjẹ̀ṣà, wọ́n ló dálẹ̀ síbi, kódà nílùú Ìṣẹ̀kírì níbi ló tó dálẹ̀ níbẹ̀. Ọọ̀ni ló jẹ́ kí ọba Ìṣẹ̀kírì ó sọ, gbogbo Ìṣẹ̀kírì sọ pé Yorùbá làwọn àwọn fọwọ́ ẹ̀ sọ̀yà. So tẹ́nìkan bá ń wá ìrẹ́pọ̀, ẹ dákun kí olóyè ìlú Ọ̀yọ́ kọ́ ni Ọọ̀ni.
bẹ́ẹ̀ ni gbogbo Yorùbá sì ló ní ìgbàgbọ́ pé orísun ilẹ̀ Yorùbá orísun ilẹ̀ Yorùbá Ifẹ̀ ni. bẹ́ẹ̀ ni. nínú òkàtà àsìmọ́ náà a mọ̀ pé Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n ń sọ yìí náà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọmọ Oòduà ní Ifẹ̀ ló náà ti jáde kúrò wá. ṣé èèyàn lágbára kó ju ilé bàbá ẹ̀ lọ ni. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀jájá ó ní nítorí pé ọba ni lóòótọ́ ó ṣe kinní kan tó yà mí lẹ́nu. kí ló ṣe. káwọn èèyàn tó tiẹ̀ máa sọ fún pé má sọ̀rọ̀ mọ́ má dá lóhùn ló fúnra rẹ̀ ni ò ti dáhùn. ṣẹlẹ̀ nígbà òwò ẹrú Ọ̀yọ́ ni the first Ọ̀yọ́ empire àwọn Ọ̀yọ́ gangan òní wọ́n bẹ̀rẹ̀ sí ní ta Yorùbá fún ẹrú fáwọn òyìnbó. àwọn ni wọ́n ṣòwò ẹrú tí wọ́n ta Yorùbá fáwọn òyìnbó. ó ní torí pé àwọn ló ń ran òyìnbó lọ láti máa rí ẹrú ní òyìnbó fi gbé wọn sókè láti fi wọn ṣe political leader. bẹ́ẹ̀ ní ìtàn Yorùbá a mọ̀ pé gbogbo wa Ilé Ifẹ̀ láti wá kí ló dé tí Benin gbà pé Ilé Ifẹ̀ ló ti wá tọ́gbà Benin bí ní pé lótìtọ́ lódodo Ilé Ifẹ̀ ní orírun o so kí alóde táwa Yorùbá tá jẹ́ Yorùbá àsìkò yìí la fẹ́ máa bára wa sọ̀tà ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ò yà mí lẹ́nu o I'm sorry to say and I don't have apology for that ó dà pé ọ̀rẹ́ lòun àti ọba Oníwó ọ̀fì Ìwó Rashidi àbíkílẹ̀ pé ó dà pé ọ̀rẹ́ ni wọ́n sẹ́mọ̀ olùkọ́ Ìgbòho Òòṣà you are welcome káàbọ̀ láti ìgbà tó ti rìn káàkiri yìí ọjọ́ wo lọ́lọ́pàá dádúró àbí sójà sọ pé bò ló lọ. kò sí. ọjọ́ wo ló ti fún ní embarrassment kan rí. irọ́ wọn àbí ìròyìn ògbé pé wà láàfin báyìí wà láàfin báyìí. ìròyìn gbé. ṣé tíjọba bá fẹ́ mú ìyá amúnimọ́ ògùn ṣé kò lè wà ní ààfin ìwé Adó Èkìtì kí wọ́n dẹ̀ barricade ta kí wọ́n gbé. bẹ́ẹ̀ni. ibi Sunday Igboho pààyàn pé lórí Yorùbá nation. Sunday Igboho declare Monday àbí Tuesday ní mọ́jáde nílẹ̀ Yorùbá. Sunday Igboho set up militant tó ń pààyàn. That is why n bá rí Yorùbá tí ò ní ọpọlọ tọpọlọ rẹ̀ pé tó ń compare Sunday Igboho pẹ̀lú Nnamdi Kanu máa lórí wọn ò pé wọ́n ya wèrè. wọ́n sínwín because wọn ò bára wọn mú in any way. Let's forget about Sunday Igboho background. Everybody ló ní background yìí tiẹ̀. bẹ́ẹ̀ni. I told him openly in one of my interview pé if you want to think about how you become somebody bó ṣe jẹ́ èèyàn àwọn èèyàn ò ní dá sí ẹ. bẹ́ẹ̀ni. bet a rí kò jalè rí o ẹ mọ́ tó mi skọ́ọ̀tì mi o torí ẹ̀yìn èèyàn lé. bẹ́ẹ̀ni tẹ̀sán ni pé ọba wọ́n lè sọ pé kò tún mọ ohun tó ṣe. ó sọ pé ó jalè rí torí òun gan fúnra rẹ̀ ó sọ pé ẹ̀yin olóṣèlú ṣe bá wà lẹ̀ ń lò. bẹ́ẹ̀ni. ẹ̀yin àwa là ń jà fún yín àwa là bá iṣẹ́ gbogbo tẹ́ ẹ fẹ́ kíní kan. a tún máa dáko olóṣèlú tó ti ṣe. good but this time around ó fúnra rẹ̀ jókòó pé ó tásìkò mi ò ṣe jàǹdùkú mi ò ṣe kankan mọ́ gbogbo owó tó dẹ̀ rí yẹn ó lóun fẹ́ fi ṣe tó dáa. now kò sí similarity láàrin òun àti Kanu mo dẹ̀ wọ́ọ̀nù ẹgbẹ́ yẹn mo dẹ̀ dúpẹ́ pé òun náà take to it pé má ever grant ẹni tàbí kò rí fáà rẹ̀ sí pé ìwà àti Kanu jẹ jìjàgbara mọ́ bẹ́ẹ̀ sì jọ ṣe ó yàtọ̀ síra yín. one ẹ jẹ́ mú ní kọ̀ọ̀kan on security matter kò life yóò wà security threat jò lè ti tẹ́mi wà fáì Sunday Igboho àṣà náà tí Tinubu wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ ká mi ò sọ ká mọ́ pọ̀ sú ẹ̀ bẹ̀tẹ̀ a mọ̀ jẹ́ ká gbé lórí tẹ́lẹ̀ pé a demonstrate a pariwo a ṣe kiri kan because àwọn ilẹ̀ Haúsá mo dúpẹ́ pé Yorùbá mo sọ lẹ́kìn fẹ́ sọ̀rọ̀ yìí síta Yorùbá tó bá ní ọpọlọ wọn tẹ̀lé mi a ti ń sọ àwọn Haúsá di ẹ̀yà ẹlẹ́ẹ̀kejì ní Nàìjíríà báyìí. kò yé mi ẹlẹ́ẹ̀kejì. wọ́n ti bọ́ sí ipò kejì ní Nàìjíríà báyìí. ipò kelo náà wà tẹ́lẹ̀. ipò kínní tó tún ju ipò kínní lọ ẹ mọ̀ pé kò kàn tún sí ní ipò kínní. bẹ́ẹ̀ni. tí ẹ bá rí mọ́là tó ṣe bàtà àbí tó ṣe súnmẹ́kà ní ayé bàtà Haúsá wà lórí oyè tó kó ọ̀bẹ kó àdá lọ́wọ́ ọlọ́pàá Yorùbá ó mú ìwọ Yorùbá tó mú kan lọ́wọ́ wọ́n sì fi mọ́là lẹ̀. bẹ́ẹ̀ni. mọ́là á sọ fún ẹ pé I go talk to Buhari now yóò dẹ̀ sọ fún Buhari now ló sọ yẹn yóò pe asọ̀rọ̀ kí ó dẹ̀ dá lò. ṣùgbọ́n nísìnyí ń táwa Yorùbá òrò tí mo sọ pé ọ̀rọ̀ àbò ló yẹ ká mú ní kókó báyìí àṣìṣe wa nílẹ̀ Yorùbá náà ń dóde tí a bá ẹni tí ó mú ọ̀bọ a ṣe bí ọ̀bọ ló yẹ ká fọ̀rọ̀ Yorùbá nation ṣe é sí ká mọ́ jọ dọ̀rọ̀ èpè pé nígbà tí ọwọ́ wa bá tẹ̀kù dà tán la máa da gbogbo ẹ̀rù ẹ jẹ́ ká ti tó Sunday Igboho àkọ́kọ́ lórí pé security kó má fi ẹnu fa security wàhálà fún rẹ̀ mọ́ kò ní wàhálà pẹ̀lú ìjọba lórí security torí gbà tó ti dé ó bá ní wàhálà ni DSS kìnnìkan kìnnìkan ti máa pariwo pé àwọn ń wà bẹ́ẹ̀ni
kódà wọ́n ti lọ fún ní letter of invitation tàbí arrest. bẹ́ẹ̀ni. ẹ ń gbọ́ mi ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ tí ò rówó gbà, Tinubu ni bó ṣe ń bá àwọn lọ́balọ́ba ó dáa o, bó ṣe ń bá àwọn lọ́balọ́ba ó dáa o, mo fi ọlọ́ọ̀bà ṣe lẹ́rìí tí Sunday Igboho bá lóun fẹ́ rí Mákindé lẹ́nu yóò rí. bẹ́ẹ̀ni. bí Sunday Igboho bá ń follow normal channel kó fẹ́ rí Bọ́lá Ahmed Tinubu á welcome ẹ̀ lásán rọ̀. mo trust Tinubu, he will even be happy torí ó mọ̀ pé wọ́n tún fi yẹn wíìn ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni. Tinubu ò ṣe dìdì lónà mọ̀ kan tó ṣe this is a master strategist tó ẹ pé ọpọlọ ẹ pé ó mọ̀ pé tóun bá tún wíìn nínú Sunday Igboho ìsáńdàbí gbogbo tí Sunday Igboho dẹ̀ ti ń ṣe látijọ́ ìgbà Tinubu ti dórí oyè, Tinubu ń gbọ́ ó dẹ̀ mọ̀ pé ó ń jà fóun. mo gbọ́ statement tó sọ níbi kan náà pé ẹni tí wọ́n bọ́ tí wọ́n move from nowhere tí wọ́n sọ de èèyàn tó wá kọjú sí tó kọjú sọ́gẹ́ ṣé ó yẹ kọ́mọ Yorùbá pọ́nrú wọn lé amẹni tó ń bá sọ̀rọ̀ náà àbá amẹni tó jẹ́ refrigerator and ACNG repairer tó ń gun jàgbàjàgbà machine tó dẹ̀ pàdé Tinubu tó di commissioner tó di gómìnà tó dẹ̀ di gbogbo ẹ̀ amóye èèyàn tó jẹ́ pé ẹnì kan bù ní ó torí for the first time nínú ẹni tá a ní ní Nàìjíríà olórí ó ti fọgbọ́n ṣe regional government lọ ó ti ṣe South Side Development Commission ó dẹ̀ ti ṣe South Side investment ó ṣe ti South East ó ṣe ti South West ó dẹ̀ fún ìjọba ẹni 150 billion ṣé àwọn South West South kìnìkan development kìnìkan wọ́n sìn ṣé wọn ò lè kọ́kọ́ fi target wọn ṣe security kí wọ́n dá joint security sílẹ̀ fún South West kí wọ́n kó lóye Sunday Igboho kó head wọn that's local hunter local vigilante kí gbogbo wọn kí wọ́n ní identity kí wọ́n ní bóyá fìlà àbí tag tẹ́ máa dá wọn mọ̀ pé àwọn lélẹ́yìí kí wọ́n dẹ̀ fún wọn ní lancers gun tó máa lò gbogbo security àpariwo yìí yóò débi kan. ẹ káàbọ̀ padà ó dá mi lójú pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi pátápátá ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ eléyìí ṣe pé wọ́n ń fi sí ìyẹn lẹ́nu sọ àṣé tá a bá ń sọ̀rọ̀ wípé tó Ọ̀yọ́ o Ọ̀yọ́ ṣe báyìí Ọ̀yọ́ ṣe báyìí Yorùbá ni wá bàbá tó sọ̀rọ̀ yìí ọmọ Ọ̀yọ́ ni ṣé òye yín bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tí ọkàn ẹ̀rí ọkàn bá ń jẹ́ èèyàn ẹ gbọ́ kí lórí Sunday Adéyẹmọ ṣe fún yín tẹ́ ẹ ní dandan tẹ́ ẹ sì dákẹ́ wọ́n ní ká sinmi ajaja kí wọ́n bá yín sọ mọ́ àwọn nǹkan fẹ́ gbé wá ní àwọn kan ti ń sọ ẹ sì ń sọ pé tó ẹ̀yin ọ̀sáfẹ́ rí mẹ́ẹ̀ láàtàn mọ́ nítorí olórí Yorùbá nation Oòduà nation kí ni ìyàtọ̀ ìran Yorùbá ohun tó dá mi lójú ni pé a máa débi tá à ń lọ ẹ jẹ́ kẹ́ni tó bá wọn ó ṣe nǹkan tó wù ú ẹ jẹ́ kí wọ́n sọ ohun tí wọ́n bá ní sọ àmọ́ bó ti wù kó rí lábẹ́ àkórí bó ti wù kó rí àṣírí àwọn ọlọ̀tẹ̀ yóò máa tú náà ni bẹ́ẹ̀ ni àdàbí lókun gbogbo wa la gbà pé lẹ́ẹ̀fẹ̀ láti wá ẹ lè jọmọ Ògún ẹ lè jẹmọ Ọ̀ṣun ẹ lè jọmọ Ṣàngó ẹ lè wá láti ìdílé Ọbàtálá ẹ̀yin tẹ́ ẹ sì wá láti ìdílé Odùduwà náà mọ̀ àmọ́ ilẹ̀ Ifẹ̀ láti ṣẹ̀ wá Aláké ni o Ìjẹ̀bú ni o kìnní kan o Ilé Ifẹ̀ ní gbogbo wa ti ràn wá ti wá tá a fi wá fún káàkiri kí la wá fẹ́ gbà nídìí ọ̀tẹ̀ so ìyẹn Ọ̀yọ́ ló ti ń tà wá tẹ́lẹ̀ kó tó dirú àsìkò yìí ara ọ̀rọ̀ kan nìyẹn àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ o ìṣọ̀kan la fẹ́ kó wà láàárín àwọn ọba wa ìṣọ̀kan ẹ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá yìí ọba àṣà àti èdè ìṣọ̀kan la fẹ́ kó wà láàárín wa kí gbogbo wa wà níṣọ̀kan kọ́mọ Yorùbá ó só kí so wa rùn bákan náà ká tọ̀ sójú kan náà kó ṣe ṣùṣìṣì sójú kan náà ohun tá à ń retí nìyí kìí ṣe èmi jù ọ́ èmi wọ ojú mi
léyìí tó ń fagún wọnú ìran Yorùbá. Ẹ gbọ́, a tún pàdé ìjà fẹlẹ́ ìmọ̀ ní belenja báyìí títí ìgbà míì ó dàbọ̀.